ẹ sọ̀rọ̀ kí dáadáa. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Arábìnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí, ẹlẹ́yà tún ló ń ná. Kẹ́hìndé Moshood ní orúkọ wọn jẹ́. Ọmọ 40 ọdún àti méjì. Ó bí ọmọ 5. Ọkọ rẹ̀ kúrò láyé ní 2015. Ọdún 3 sẹ́yìn ní tiẹ̀ náà. Ipa wo ni àwọn ẹbí ọkọ yín kó? Ọkọ mi ò kì í wá ẹbí ẹ̀ rárá. Ẹ sọ̀rọ̀ òkè dáadáa. Ọkọ mi ò kì í wá ẹbí ẹ̀ rárá. Ọkọ yín ò kì í wá ẹbí ẹ̀. So òun sì kan ní bàbá mi. Kábíyèsí Ọlọ́run. Ọkọ yín ò kì í wá ẹbí ẹ̀ rárá nígbà tó wà láyé. Òun nìkan sì ni bàbá rẹ̀ bí. Kábíyèsí Elédùmarè. Ìyẹn túmọ̀ sí pé nígbà tí ọkọ yín kú, ẹbí kankan ò dá sí. Ẹ sọ̀rọ̀ síta. Ẹnìkan àárí ẹnìkan kan torí òun gan kì í wá wọn gbà tó wà láyé. Ẹ rí ẹnìkankan Àárí ẹnìkan kan. torí òun kì í wá wọn nígbà tó wà láyé. Ẹ̀kọ́ lọ sálálú. Ojoojúmọ́ la máa kẹ́kọ̀ọ́ sí lókè ìpè láyé. Ẹgbọ́n tí arábìnrin sọ. Kẹ́hìndé Moshood. Ó nígbà tí ọkọ òun wà láyé. Wípé ọkọ òun ò kì í wá ẹnìkankan tó jẹ́ fámílìkì. Nígbà tí Ọlọ́run aṣẹ̀dá wá mú ọkọ sọ́dọ̀, ó láwọn ọ̀rẹ́ yẹ. Ẹ̀rẹ́ yẹ dèpò pé wọ́n bá yín tọ́jú àwọn ọmọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọmọ 5 bo náà wà báyìí. Ìkan wà ní géètì. Ìkan wà ní géètì. Ọmọ ọdún mélòó? Ọmọ 20 years. Ó wà ní géètì. Ok. Ìkan kọ́ṣẹ́ télọ̀ àti ìṣe freedoms. Ó di méjì. Ìkan lọ sílẹ̀ Ìgbò lọ kọ́ṣẹ́ bricklayer. Ìkan lọ sílẹ̀ Ìgbò lọ kọ́ṣẹ́ mọ́lémọ́lé. Ìkan wà primary 6. Ìkan wà primary 6. Ìkan wà primary 2. Kábíyèsí Ọlọ́run. Fámìlì kankan bá yín dá sí i. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ṣiṣẹ́ ẹ̀pà. Ẹ́ ẹ̀pà lẹ ń ṣe nílé ìwé. Èló wọ́n fún yín? 7,050 naira. 7,050 naira. Náà ń fún yín ní skul tẹ́ ti gbé ṣe ẹ̀pà. 7,050 naira. Èwo 50 naira torí rẹ̀ yẹn? Lóṣù kan 7,050 naira. Hey! Naira orí ẹ̀yẹ̀wò kí náà pè náà 7,050 naira lẹ́ngbà lóṣù. 50 naira orí ẹ̀yẹ̀wò kí ni? Èló wá nìyẹn pàdé? Wọ́n fi kún débẹ̀ yẹn ni. Orí kílẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. 3,000 naira lẹ́ fi bẹ̀rẹ̀. 3,000 naira. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, ìwọ tó lọ́kọ tó ń gbọ́ mi. Ọkọ rẹ ò ní kú rèwerèwe ó jẹ́ sàmí. Ìwọ tó láya tó ń gbọ́ mi tó dẹ̀ ń wò mí. Pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá tó mọ ìdí tí ètò fi ń wáyé ní ìkànnì tá a wà yìí Prince FM Radio. Ètò ojú méjì tó mọ ìdí tó fi gbé ètò yìí kalẹ̀ nítorí àwọn opó. Kábíyèsí rí Ọlọ́run. Ọkọ rẹ ọmọ ní kú rèwerèwe. Ìwọ náà tó jáyà. Ò ní dẹ̀rù lẹ̀ ní rọ́nà. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ìyà ń jẹ àwọn opó. Ṣàánú opó kan lẹ́ni dákun. 20 oṣù tá a wà yìí, ọjọ́ Tuesday ló bọ́ sí. Ní òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation láti máa fún àwọn opó ní aṣọ àti oúnjẹ. Aṣọ ti wà ń lẹ̀ bìbà tí àwọn èèyàn ti kó wá. Àlòkù wà ń bẹ̀, tuntun wà ń bẹ̀. Aṣọ tó wà ní ilé rẹ tó wọ̀ mọ́ yẹn dákòókò síta fáwọn opó. Mọ́ fi aṣọ yẹn gbà pààrọ̀. Àwọn opó kan wà nínú ayé. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Èyí tí wọ́n pè lákísà tó wọ̀ mọ́ yẹn kò sí inú àpótí wọn.
wọn ò tiẹ̀ lápótí. Aṣọ tí àwọn èèyàn ti kó wá sí Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation, iye àti fífọ aṣọ lọ́dọ̀ dry cleaner wọ́n ti lé ní 20,000 ibi tí aṣọ yẹn pọ̀ dé. Mo ní ẹ ṣàdákun, ẹ máa bá wọn fọ̀, ẹ bá ń bá wọn lọ̀, ẹ bá ń bá wọn starch ẹ̀. Kódà ẹlòmíì kó aṣọ ọkùnrin wá, mo ní ẹyin tá a bá káṣọ ọkùnrin fóbìnrin, wọn bá kó lọ sọ̀rọ̀ yẹn kan lọ rèé tà á, wọ́n ṣàfijẹun. Ìyẹn sànjú kọ́ máa rìn káàkiri lọ, ìyẹn sànjú kí àìsàn tí jẹ́ ẹ̀jẹ̀ ríru kó wú jáde nínú àgọ́ ara wọn lọ. Dákun ṣàánú opó kan lénìí. Kí lẹ fi arábìnrin? Ẹ sọ̀rọ̀ òkè òkè nìkan tẹ fẹ́. Nítorí bá ti fún yín lẹ fẹ́. Iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? Ẹ̀pà lẹ ń ṣe. Kí ló wá wù yín láti máa ṣe báyìí? Kápẹ́tẹ̀ ń ṣe ẹ̀pà yẹn kẹ́ fi máa pa wọ́dà kẹ́ fi máa kúnra wọn. Epo pupa. Ẹ sọ̀rọ̀ òkè. Ṣùgbọ́n sì ń kọ́. Tà mọ́ báyìí nígbà tí o ṣòwò eré epo pupa yẹn tẹ bá rí bí èlò tẹ fi lè mọ ta tẹ́lẹ̀ tó máa lọ sí skul tẹ́ mọ̀ gba 7,050 naira yẹn máa gbà ẹ fi mọ kúnra wọn tẹ bá rí bí epo bí èlò. Bí èlò lẹ tiẹ̀ lè rí ná pé iye báyìí bá tiẹ̀ rí iye báyìí náà kì í tẹ́ fi bẹ̀rẹ̀. Kẹ́ fi bẹ̀rẹ̀ kí bá sì mọ́ tó bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ tẹ bá rí bí 20 nǹkan ó ti wà òkè. Àbẹ́ẹ̀kọ́ ẹ mọ̀ ta epo pupa ẹ lè máa lọ sí skul. Mo yọ̀ǹda yín. Comfort. Ọjẹ́ dúpẹ́ tiẹ̀ kì bá dáa kó dúpẹ́ tiẹ̀ o. Dúpẹ́ tiẹ̀ lókè pẹ̀láyé. Ọkọ rẹ fi lọ́kàn balẹ̀, ọkọ rẹ fi ní ọkàn balẹ̀. Mubarak kò ní rìn ọ́ o. Fi ọkọ rẹ lọ́kàn balẹ̀ kó lè bá àpẹ́ fún ọ ní. Fi aya rẹ lọ́kàn balẹ̀ kó lè bá àpẹ́ fún ọ ní. Ẹlòmíì lókè pẹ̀ láyé kó tó sọ nǹkan fún ó ti mọ tí ó ṣe. Ẹlòmíì tẹ́ ẹ̀ bá ti ìta ń pẹ́ yóò gborí kalẹ̀ náà ni. Bí apẹ̀rẹ̀ gúre. Kí ẹ máa díbá fún Mubarak ni o. Ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ètò Ojú Méjì pẹ̀lú Babátúndé ọmọ Balógun, the extraordinary presenter Prince Lọ́mọjọ Balógun wa. Kábíyèsí rẹ̀ Lédùmarè. Ìkànnì Ajaabale lẹ́wà Prince FM Radio, ìkànnì tó wà lórí ayélujára ni o. Ojú Méjì lètò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìlú Ìbàdàn. Gbogbo èyí tẹ́ ń gbọ́ mi, ẹ dákun ẹ máa bá mi share yóò lè máa jẹ́ wáàsí àti ìwàásù fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn tó ń wò mí tó ń